gbọ̀ngbọ̀n la wà lẹ́yìn gómìnà Adeleke lórí ìgbésẹ̀ rírọ apẹ̀tùmọdù lóyè àwọn ọmọọba. Àwọn olóyè àti àwọn ọmọọba láti inú ilé ọba méjèèjì nílùú Ìpẹ̀tùmọdù nípínlẹ̀ Ọ̀ṣun ti fi àtìlẹ́yìn wọn hàn fún ìpinnu ìjọba ìpínlẹ̀ náà láti yọ ọba Joseph Olóyèdé Apẹ̀tù ti Ìpẹ̀tùmọdù kúrò lórí ìtẹ́ lẹ́yìn tí gómìnà Adémọ́lá Adélékè kéde pé ìtẹ́ náà ti ṣófo nítorí ìdájọ́ tí wọ́n dá lórí ọba náà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ní ọjọ́ Ajé Monday tó kọjá ní gómìnà Adélékè fọwọ́ sí yíyọ ọba náà kúrò lórí ìtẹ́ tíjọba sì sọ pé ìgbésẹ̀ láti yan apẹ̀tùmọdù tuntun yóò bẹ̀rẹ̀ láìpẹ́. Àwọn ọmọọba láti ilé Àríbìlẹ̀ àti Fágbèmọ́kàn nígbà tí wọ́n bá wọn oníròyìn sọ̀rọ̀ ní Ìpẹ̀tùmọdù ní ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ tó kọjá yin Adeleke àti igbákejì abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Ireyode Oyewusi fún ìgbésẹ̀ tí wọ́n gbé ní àkókò tó yẹ láti dènà ìtìjú sí ìtẹ́ Apẹ̀tù. Nínú ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wọn, Ọlábóyè Ayọ̀lá láti ilé Àríbìlẹ̀ àti Adéwọlé Oyètúndé olórí àwọn ọba láti ilé Fágbèmọ́kàn sọ pé inú àwọn aráàlú kò dùn sí ohun tó ṣẹlẹ̀ sí ọba Olóyèdé, ṣùgbọ́n wọ́n ní àǹfààní gbogbo ìlú ló ṣe pàtàkì jùlọ. Bẹ́ẹ̀ ni wọ́n tún kéde àtìlẹ́yìn wọn fún Adeleke àti Oyèwùsì lẹ́yìn tí wọ́n kéde pé ìtẹ́ náà ti di òfo. Ẹ ó rántí pé Ayọ̀lá nígbà àpérò àwọn ọmọọba kan ti fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní gbèdéke ọ̀sẹ̀ kan láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún láti kéde pé ìtẹ́ náà ti ṣófo. Ó sì tún sọ pé ìlú náà lè di àtìlẹ́yìn dúró fún Adeleke àti Oyèwùsì nínú ìdìbò tó ń bọ̀ tíjọba kò bá gbé ìgbésẹ̀ kan lórí ọ̀rọ̀ náà. Nígbà tó ń fèsì sí ìgbésẹ̀ tuntun náà, Ayọ̀lá sọ pé gómìnà àti igbákejì abẹnugan ti mú ìrètí àwọn aráàlú ṣẹ. Gẹ́gẹ́ bó ṣe wí ní ọjọ́ tí a pàdé olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà Kazeem Akínlẹ́yẹ tí gómìnà rán láti mójútó ọ̀rọ̀ náà, wọ́n fún wa ní ìdánilójú, a sì dúpẹ́ pé gómìnà mú ìlérí rẹ̀ ṣẹ. A tún gbọ́ nígbà ìpàdé náà pé gómìnà ti fọwọ́ sí òpópónà pàtàkì tó so Ìpẹ̀tùmọdù mọ́ tógèètì. Wọ́n sì sọ pé ilé ìwòsàn ìgbàlódé tíjọba Muhammadu Buhari fún Ìpẹ̀tùmọdù yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn gbígbé àwọn òṣìṣẹ́ àti àwọn nǹkan mìíràn tó wà nílò síbẹ̀. Ó máa tẹ̀síwájú láti ṣe àtìlẹ́yìn fún Adeleke àti Oyèwùsì nítorí ìrànlọ́wọ́ tí wọ́n fún wa nínú ọ̀rọ̀ wàhálà orí ìtẹ́ Apẹ̀tù. Oyètúndé sọ pé àlàáfíà ti wà nínú ìlú látìgbà tí ìjọba Ọ̀ṣun ti kéde pé ìtẹ́ náà di òfo. Ó sì fi kún pé gbogbo àwọn aráàlú ni wọ́n faramọ́ ìgbésẹ̀ náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn olóyè mọ́sálásí Ìpẹ̀tùmọdù, olóyè Adébánjọ Oyètúndé sọ pé àwọn olóyè ti gba ìṣàkóso kíkún lẹ́yìn tí wọ́n kéde ìtẹ́ náà lófo. Ó ní àwọn olóyè yóò máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọọba láti rí i dájú pé àlàáfíà tẹ̀síwájú. Nígbà tí ó tún yin Adeleke pẹ̀lú ìdánilójú pé wọn yóò ṣàtìlẹ́yìn fún ìjọba rẹ̀.